bí kí n gbé tírà wá mi ò ní gbé wá. ilmi ma'i haisuma yamamtu yanfa'uni sadri wi'a'un lahu la batina sundu sadri wi'a'un lahu la batina sundu in kuntu fi suqi في البيت فيه معي أو كنت في السوق كان العلم في السوق أو كنت في السوق كان العلم في السوق lówó tí ń bá lọ ni mọ̀ mi ń tẹ̀lé mi àìsùn máa yàmámtù yóò máa ṣàǹfààní fún mi níbi tí ń bá dé ni. ìgbà àyà mi ni bọ́ọ̀sì ẹ̀ kì í ṣe inú bọ́ọ̀sì tó wà ń ta báyìí. nǹkan tó fi bẹ́ẹ̀tì. tí n bá wà ń lé. kana al-ilmu fihi ma'i. ìmọ̀ mi ń bẹ pẹ̀lú mi. aw kuntu fi suqi kana al-ilmu